Ní orúkọ Jésù, bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ àyìn lógo. A gbé yín ga Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun nítorí ẹ̀yin ni ọba, ẹ̀yin ni Ọlọ́run, ẹ̀yin ni olùdá ọ̀run àti ayé. Ẹ gbọ́ ọpẹ́ wa. Kábíyèsí atóbi jùlọ, a yìn yín lógo nítorí agbára yín kò láfiwé, ìmọ̀ yín kò ṣe farawé, òye yín kò lákàwé. A dúpẹ́ Olúwa nítorí ẹ̀yin ni ọba tó tó bọ̀, ẹ̀yin ni Ọlọ́run, ẹ̀yin ni Olúwa, ẹ̀yin ni kábíyèsí, ẹ̀yin ni àdàgbà má tẹ̀pa, àdàgbà má pààrọ̀ òye. A dúpẹ́ Olúwa fún ìfẹ́ yín, a dúpẹ́ fún àánú yín, a dúpẹ́ fún agbára yín. A dúpẹ́ wípé kò sí ẹni tí ó dàbí yín ní ọ̀run àti ayé. Ẹ gbọ́ ọpẹ́ wa. A tóbi jùlọ, ẹ gba ìyìn wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́, fún àánú tí a rí gbà láti wà ní ilẹ̀ alààyè àti láti wà níwájú yín ní ọjọ́ ìsinmi òní. A dúpẹ́ wípé a lè pè yín ní baba. Ẹ̀yin ni baba wa àti Ọlọ́run wa. Ẹ̀yin ni olùgbèjà wa, olùpèsè wa, olùdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ wa. Ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa, bí a ṣe fẹ́ wọnú ọ̀rọ̀ yín lọ ní àárọ̀ yìí, ẹ ṣe wa létí. Ẹ fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Ẹ kọ́ wa Olúwa, ẹ ràn wá lọ́wọ́. Ẹ kọ́ wa, ẹ tọ́ wa ní ọ̀nà tí ó yẹ kí a tọ̀. Ẹ gbà wá Olúwa nínú gbogbo ọkàn, nínú gbogbo ẹ̀mí ìṣiyèméjì. Ẹ ràn wá lọ́wọ́ láti fi gbogbo ọkàn wa sìn yín, láti fi gbogbo òye wa, gbogbo agbára wa yìn yín lógo. Ẹ̀yin ni ọba wa, ẹ̀yin ni agbára wa, ẹ̀yin ni àpáta wa, ẹ̀yin ni ibi ìsádi wa. Ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Olúwa, ẹ̀yin nìkan ni a mọ̀. Kò sí olùrànlọ́wọ́ mìíràn yàtọ̀ sí ẹ̀yin. Kò sí agbára mìíràn. Ìgbàgbọ́ wa dúró lé orúkọ yín nìkan. Ẹ̀yin ni a rọ̀ mọ́. Òpó Jésù nìkan ni a rọ̀ mọ́. Ẹ gba ìyìn wa. Bí a ṣe fẹ́ ronú ọ̀rọ̀ yín lọ, Olúwa, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ fún wa ní ẹ̀mí mímọ́ láti túbọ̀ máa tẹ̀lé ọ̀rọ̀ yín. Ẹ kọ́ wa Olúwa láti tẹríba sí ìmọ̀ràn yín. Olúwa, ẹ gbà wá nínú gbogbo ìgbéraga àti ọkàn àìgbàgbọ́. Ẹ fún wa ní ìgbàgbọ́ tó pé tí ó péye ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Àìgbàgbọ́ bí látẹ̀mí lÓlúwa, òun yóò sì dìde fún ìgbàlà mi. Àìgbàgbọ́ bí látẹ̀mí lÓlúwa, òun yóò sì dìde fún ìgbàlà mi. Kì í ṣá máa gbàdúrà, kì í ṣá máa gbàdúrà, ó ṣe ìrànwọ́. That is why lọ́kàn mi fòyà kò sí. Ire àtàánú rẹ̀ yí mi ká. Oore-ọ̀fẹ́ rẹ̀ ṣàn bí odò. Ire àtàánú rẹ̀ yí mi ká o. Oore-ọ̀fẹ́ rẹ̀ ṣàn bí odò. Ó ń bá mi lọ síbikíbi, èmi yọ̀ nínú rẹ̀, mo yọ̀ nínú rẹ̀ o. Èmi yọ̀ nínú rẹ̀. Ìgbà gbogbo ló ń fi ayọ̀ kúnnú ọkàn mi, torí èmi yọ̀ nínú rẹ̀ o. Thank you, Jesus. Ní òwúrọ̀ yìí, a ó wo ọ̀rọ̀ Ọlọ́run. A ó wo ẹ̀kọ́ tèmi. Ó dá lé lórí ìjìyà àti ìmọ̀ Ọlọ́run nínú ìjìyà wa. Kí ni Ọlọ́run fi ìjìyà wa ṣe? Báwo ni ìjìyà onígbàgbọ́ ṣe mú ògo fún Ọlọ́run, ṣe fi ìyìn fún Ọlọ́run? Kí ni ìjìyà ní ṣe pẹ̀lú ìgbàlà wa? Àti wípé irú ìjìyà wo gan-an ni Ọlọ́run fẹ́ fún àwọn onígbàgbọ́? Ṣé gbogbo ìjìyà tá bá rí, ṣé àtọ̀dọ̀ Ọlọ́run ni? Àbí ìjìyà kan wà tó jẹ́ àfọwọ́fà
àbí ìjìyà kan tí ẹ wà tó jẹ́ wípé eléyìí o, ọwọ́ èṣù ni o, tí a gbọ́dọ̀ gbàdúrà lé lórí. Ní òwúrọ̀ yìí, a ó gbàdúrà wípé bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀mí mímọ́, ẹ̀mí olùtùnú, ẹ̀mí olùkọ́ni, olùtọ́ni yóò kọ́ wa, yóò ràn wá lọ́wọ́ láti rí gbogbo ohun tí a ń sọ yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run, àti láti ní ìgbàgbọ́ tí ó yè kooro nípa ìjìyà àti bí a ó ṣe sin Ọlọ́run nínú gbogbo rẹ̀. Àmín. Ẹ jẹ́ á kọ́kọ́ wo ìwé Fílípì kìíní ẹsẹ̀ verse 29. Philippians 1:29. Philippians 1 verse 29. Ó wí báyìí wípé, Philippians 1 verse 29. Nítorí ní ti Kristi, ẹ̀yin ni a ti yọ̀ǹda fún, kì í ṣe láti gbà á gbọ́ nìkan, ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Nítorí ní ti Kristi, ẹ̀yin ni a ti yọ̀ǹda fún, ẹ̀yin onígbàgbọ́, ẹ̀yin Kristẹni, kì í kàn ṣe láti gba Jésù gbọ́ nìkan, ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Ẹ sì ní ìjà kan náà tí ẹ̀yin ti rí nínú òun láti gbọ́ yẹn nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ìpinnu Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, ìmọ̀ Ọlọ́run àti ohun tí Ọlọ́run ti gbé kalẹ̀ fún wa tó jẹ́ ká ṣáà níbi àyànmọ́ wa, tàbí a lè pè ní kádàrá wa nínú ìgbàgbọ́, nínú ìjọba Ọlọ́run. Òun ni. Lẹ́ẹ̀kan sí bí ibi tí a kà yẹn, ó sọ wípé lóòótọ́ náà ìpinnu Ọlọ́run fún wa ni kí a ní ìgbàgbọ́ nínú Kristi. Alright. Ọlọ́run fẹ́ kí nǹkan tí Ọlọ́run yọ̀ǹda fún wa ni kí a gba Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí olùdarí ayé wa, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ wa, tí ó fi ẹ̀mí rẹ̀ rọ́pò ní orí igi àgbélébùú, kí a lè di ọmọ Ọlọ́run, kí a lè di ẹni ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìfẹ́ Ọlọ́run fún wa kò kàn ṣe kí a kàn ní ayé ìgbádùn àti ayé jẹ̀lẹ́ńkẹ́, kí gbogbo ohun máa lọ ní lẹ́sọ̀lẹ́sọ̀, kí gbogbo ohun tí a fẹ́ kí ó tẹ̀ wá lọ́wọ́. Ju bẹ́ẹ̀ lọ, Ọlọ́run fẹ́ kí a ní ìgbàgbọ́, kí a dẹ̀ ṣe kíni o, kí a dẹ̀ ní ìfaradà. Torí èèyàn tí ò bá ní ìfaradà kò ní lè jìyà jìyà ní ọ̀nà tí yóò mú inú Ọlọ́run dùn. Ìjìyà tí Ọlọ́run ti yọ̀ǹda fún wa yìí nínú Kristi kò ń ṣe láti pa wa run, ṣùgbọ́n láti ṣe kíni o, láti fi ìgbàgbọ́ wa hàn sí Ọlọ́run àti sí àwọn aráyé. Kí gbogbo àwọn tájọ́ wà ní gbogbo àwọn tájọ́ ń gbé, kí gbogbo àwọn tí wọ́n rí wa kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ onígbàgbọ́ òdodo òun ni ẹni yìí. A bá tún wo inú ibi tá a kà yẹn, wọ́n ní ìpinnu lẹ́yìn kí n kà lẹ́ẹ̀kan sí. Nítorí ní ti Kristi, ẹ̀yin ni a ti yọ̀ǹda fún, kì í ṣe láti gbà á gbọ́ nìkan, ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Ibòmíì Paul tún sọ wípé gbogbo àwọn tí yóò gbé ìgbésí ayé mímọ́ nínú Kristi, wọ́n ó rí ìdojúkọ, wọ́n ó rí ìjìyà, wọ́n ó rí inúnibíni. Àwọn aráyé yóò ṣe inúnibíni sí wọn. A gbọ́dọ̀ ní ọkàn, a gbọ́dọ̀ ní àyè ọkàn wa ni pé tá bá fẹ́ jẹ́ onígbàgbọ́ tí ó jẹ́ mímọ́, onígbàgbọ́ tí ó ní ìbẹ̀rù Ọlọ́run, onígbàgbọ́ tí ó ń wòye fún ìjọba Ọlọ́run, a ò lè sá fún ìjìyà, a ò lè sá fún inúnibíni. Torí àwọn ọmọ aráyé wọ́n fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀, kódà wọ́n kórìíra ìmọ́lẹ̀. Tí wọ́n bá kórìíra ìmọ́lẹ̀ ni, wọn ò ní pa Jésù Kristi ọba ìmọ́lẹ̀. And bí wọ́n ṣe pa Kristi, Bíbélì ní tí àwọn ènìyàn bá kórìíra ẹni tó ní ilé,
àbí ẹni tó ní káṣá ní olórí ẹbí, tí àwọn aráyé bá kórìíra olórí ẹbí, báwo ni wọ́n ṣe máa fẹ́ràn àwọn ará ilé ẹ̀? Ìyẹn ni wípé tí Kristi bá jẹ́ olórí ẹbí wa, tó jẹ́ baálé ilé wa, tó jẹ́ ẹni tí tó jẹ́ olólùfẹ́ wa, tó jẹ́ ọkọ wa, báwo ni àwa aya Kristi, báwo ni ayé ṣe fẹ́ fẹ́ràn wa? Ayé yóò fẹ́ràn wa tí àwa bá ṣe kíni, tí a bá ti fi ìfẹ́ Kristi sílẹ̀, tí àwa náà tá bá ṣe kíni, tá bá ti ń kọwọ́ wa bọ ohun tí ó jẹ́ ohun àìmọ́, táwa náà bá ti ṣe kíni, tá bá ti ń tẹ̀lé àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Ìyẹn ni wípé onígbàgbọ́ òdodo yóò farahàn nípa kíni o, nípa ìjìyà. Ara ìpinnu tí Ọlọ́run ti ní, tí Ọlọ́run ti fi lélẹ̀ fún wa òun nìyẹn. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Àti wípé ìjìyà wa, ara ìdí tí Ọlọ́run fi ń jẹ́ kí onígbàgbọ́ jìyà òun láti ṣe kíni, láti fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ìyẹn ni wípé ìjìyà yóò rẹ̀ wá sílẹ̀ gidigidi kí a lè mọ̀ wípé ènìyàn lásán la jẹ́, ẹlẹ́ran ara lásán ni wá. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ wọn ò bá má jìyà, ṣùgbọ́n torí ìgbéraga. Ìgbéraga ó jẹ́ kíni o, ìgbéra ṣánlẹ̀. Ẹnikẹ́ni tí ó bá gbéra ẹ̀ ga, òun ni Ọlọ́run yóò rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá rẹ ara ẹ̀ sílẹ̀, òun ni Olúwa yóò gbé ga. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ta ní onígbàgbọ́ ni wá ló ń gbéra ga, tí wọ́n ń wòye wípé yes, èmi ni mo ti dé ipò gíga báyìí, èmi ni mo ti ṣe gbá, èmi ni mo ti ṣàmì. So tí ìjìyà bá dé bá wa nínú ipò gíga tá bá wà, láti ṣe kíni o, láti rẹ̀ wá sílẹ̀ kí a lè rí wípé Olúwa gan-an ni ó ń jọba nínú ìjọba ayé, kí a lè fi ògo, ìyìn, ọlá àti ọpẹ́ àti agbára fún Olúwa nìkan, kí a lè yin Olúwa lógo. Òun ni ìjìyà ṣe máa ń dé bá wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí a lè rí wípé kò sí nǹkan kan tí a lè dá ṣe fún ara wa. Ìgbà míì a lè ti ní ìpinnu pé mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe ìkòkò bàbá àṣàsùn. Ṣùgbọ́n tí Olúwa bá jẹ́ kí a ṣe gbogbo ìpinnu yẹn tán, ká ṣe gbogbo ètò yẹn tán, kódà ìgbà míì Olúwa lè jẹ́ kí gbogbo ohun tí a ti fi lélẹ̀ kí gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n ó kù díẹ̀ báyìí kí project yẹn kó di ṣíṣe ní ìdojúkọ yóò dé, tí gbogbo ẹ̀ yóò wá bàjẹ́ pátápátá. Ìdí tí Ọlọ́run fi máa ń jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé kí a lè rí wípé ohunkóhun tí Ọlọ́run bá kọ́, òun nìkan ni yóò ṣe kíni o, ni yóò dúró. Bí kò ṣe wípé Olúwa kọ́ ilé náà, àwọn tí wọ́n ń kọ́, wọ́n kọ́ lásán ni. Bí kò ṣe wípé Olúwa bá ṣọ́ ìlú náà, àwọn olùṣọ́gbà wọ́n ń ṣe àìsùn, wọ́n ń jí lásán ni. Ìyẹn ni pé gbogbo ohun tí a bá ń ṣe, bẹ́ẹ̀ ni kí a fi dé Olúwa lọ́wọ́. Kí a ṣe kíni, ká fi gbogbo ọkàn wa tọ́ Olúwa, ká fi gbogbo ọkàn wa sin Olúwa, kí a fi gbogbo ọkàn wa wá Olúwa, kí a lè rí ìbùkún gbà. Àti wípé ìjìyà ó tún máa ń ṣe kíni o, ó máa ń gbà wá kúrò nínú ayé yìí. Ọlọ́run mímọ́ ni Ọlọ́run tí à ń sìn. Kò sí àìṣedédé nínú Ọlọ́run wa, kò sí àgàbàgebè nínú Ọlọ́run mímọ́, Ọlọ́run tí ó dá wà, òun ni Ọlọ́run. Ìyẹn ni wípé àwa tá bá pera wa ní onígbàgbọ́, a gbọ́dọ̀ yẹra kúrò nínú ẹ̀ṣẹ̀, a gbọ́dọ̀ yẹra kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Gbogbo mo fẹ́ di irú, mo fẹ́ di gbá, mo fẹ́ di báyìí, mo lè gòkè, mo lè sọ, mo fẹ́ ohun tí ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà. Mo fẹ́ gbé ìgbésí ayé lavish, mo fẹ́ jayé, mo fẹ́ di ẹni iyì láwùjọ. Gbogbo ohun tá ń lé yìí, asán lórí asán ni ọjọ́ kejì ọjà. A gbọ́dọ̀ rí wípé tí a bá ní Kristi àti lóhun gbogbo, a ò rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo wa, ọ̀pọ̀lọpọ̀ wa, a ò fi ògo fún Kristi. A ò rí Kristi gẹ́gẹ́ bí ẹni tí ó tó sìn àti ẹni tí ó tó gbé ìgbésí ayé fún. Tá bá rí wípé Kristi tó fún wa, then a gbọ́dọ̀ rí wípé tá bá ti ẹ̀ ní nǹkan kan mọ́ nínú ayé yìí, fún wípé à ń gbé ayé wa láti yin Kristi, ó yẹ kó tó. Ìyẹn ni pé Ọlọ́run fẹ́ gbà wá nínú gbogbo àwọn ohun tí ó ti di mọ́líkì mọ́ wa láyà, gbogbo àwọn
ìfẹ́kúfẹ̀ẹ́ ayé tí ó ti ṣe kíni, tí ó ti farapẹ́ wa tí a ò lè gbára wa kúrò. Òun ni Ọlọ́run ṣe máa ń jẹ́ kí a rí ìdojúkọ, kí a rí ìjìyà. Àti wípé ìjìyà ó wà fún àti wẹ ọkàn wa mọ́. Tí Ọlọ́run bá fẹ́ wẹ ọkàn wa, tí Ọlọ́run bá fẹ́ wẹ̀ wá mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, tàbí tí Ọlọ́run bá fẹ́ kí a tún di mímọ́ sí i, gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí karùndínlógún ṣe sọ, John 15, a rí ọ̀rọ̀ Kristi ń bẹ. Kristi sọ báyìí wípé èmi ni àjàrà tòótọ́, bàbá mi sì ni olùṣọ́gbà. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, òun á mú kúrò. Gbogbo ẹ̀ka tí ó bá sì so èso, òun á wẹ̀ ẹ́ mọ́ kí ó lè so èso sí i. Ẹ̀yin mọ́ nísinsìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ó rí báyìí wípé gbogbo ẹ̀ka tí ò so èso yẹn àwọn onígbàgbọ́ èké, àwọn onígbàgbọ́ ẹnu lásán, àwọn onígbàgbọ́ Sunday tí wọn ò ní ìgbàgbọ́ tí ó pegedé, tí ó yè kooro, tí ó wá láti ọkàn. Àwọn ni Ọlọ́run yóò mú kúrò. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá ṣe kíni o, tí wọ́n bá ń so èso, tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òtítọ́, Bíbélì ni òun á wẹ̀ ẹ́ mọ́. Ìwẹ̀nùmọ́ yìí ó ní ṣe pẹ̀lú yíyọ kúrò àwọn ohun tí ò tọ́, àwọn ohun tí ò ní fi ògo Ọlọ́run hàn, àwọn ìwà, àwọn ìṣe, àwọn èrò, àwọn ìgbésí ayé tí ò ní mú ni jogún ìjọba Ọlọ́run, àti àwọn nǹkan tí ò ní fi ògo Ọlọ́run hàn. Lóòótọ́ náà, títí Olúwa ni wá, àyànfẹ́ Ọlọ́run ni wá. Ọlọ́run ti fẹ́ wa kí a tiẹ̀ tó ṣe ohun kan. Ìyẹn ni wípé kò sí ohun tí a ṣe tí yóò mú Ọlọ́run fẹ́ wa jù báyìí lọ. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ fi wá hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ọlọ́run dẹ̀ fẹ́ fi ògo rẹ̀ hàn pátápátá. Ọlọ́run fẹ́ yọ gbogbo ohun tí ò tọ́. Ìyẹn ni wípé Ọlọ́run yóò ṣe kíni o, yóò wẹ̀ wá mọ́. Ìwẹ̀nùmọ́ yìí yóò dẹ̀ ṣe kíni, yóò jẹ́ ìnira ni yóò bá dé. Ṣùgbọ́n Ọlọ́run yóò kọ́ wa mọ̀ ṣe. So, gbogbo ẹ̀ka tí ó bá so èso, òun ni Ọlọ́run yóò wẹ̀ mọ́ kí ó lè ṣe kíni, kò ń ṣe kí ó lè kú, ṣùgbọ́n kí ó lè so èso sí i, kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Àti wípé ìjìyà, Ọlọ́run máa ń jẹ́ kí a rí ìdojúkọ, kí a rí ìjìyà gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí a lè ṣe kíni, kí a lè bá àwọn tí wọ́n ń jìyà kẹ́dùn, kí ọkàn wa lè ṣípayá sí ìjìyà tí ó wà nínú ayé yìí. Ẹ jẹ́ kí a wo Kọ́ríńtì kejì orí kìíní. Ó ní olùbùkún ni Ọlọ́run láti ẹsẹ̀ kẹta àti bàbá Jésù Kristi Olúwa wa, bàbá ìyọ́nú àti Ọlọ́run ìtùnú gbogbo. Ẹni tí ń tù wá nínú ní gbogbo wàhálà wa nípa ìtùnú náà tí a fi ń tu àwa tìkára wa nínú láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Kí àwa kí ó lè máa tu àwọn tí ó wà nínú wàhálà kí wàhálà nínú. Ìyẹn ni pé olùtùnú ni Ọlọ́run. Tí a dẹ̀ gbọ́dọ̀ rántí wípé ọba aláàánú ni Ọlọ́run. Ó lọ́ra láti bínú, ó dẹ̀ kú fún ìyọ́nú. Ìyẹn ni pé tí Ọlọ́run bá ti jẹ́ kí a rí ìjìyà tàbí ìdojúkọ kankan, kò ṣe pé ó múnú Ọlọ́run dùn àsọ̀tí pé báwọn ọmọ ẹ̀ ṣe ń jìyà. Ṣùgbọ́n kí a lè ṣe kíni o, kí Ọlọ́run lè fẹ́ ọkàn wa láti fi ìfẹ́ hàn sí àwọn tí ó ń rí ìdojúkọ. Òun ni Ọlọ́run ṣe máa jẹ́ kí a rí ìdojúkọ. Kí a lè ran àwọn tí ó wà nínú wàhálà lọ́wọ́. Òun ni Ọlọ́run ṣe máa jẹ́ kí a rí wàhálà, kí a rí ìdààmú. Ìyẹn ni pé tí a bá ń sọ̀rọ̀ nípa àsìkò ìfarahàn Jésù Kristi, wípé ọdún ìfarahàn Jésù Kristi, wípé ní oṣù yìí a fẹ́ rí ògo Ọlọ́run, a fẹ́ rí ìgbàgbọ́, a fẹ́ kí ìṣọ̀kan wà nínú ìgbàgbọ́ wa. Tí a bá ń sọ̀rọ̀ báyìí, then a ní láti rí wípé ayé yìí, ayé ìjìyà ni. A ò gbọ́dọ̀ sẹ́ra wa mọ́ bí ẹni tó wà ní Goshen, ta ní ẹni àmọ̀rí ìbákú, bí ó bá ti dé ẹni ọ̀nà mi, kò sí ìtọ̀kan tó kọ̀ mí. Ṣùgbọ́n nǹkan tí Ọlọ́run fẹ́ ni wípé kí a ṣe kíni, kí a ṣí ọkàn wa payá, kí a ṣí ilẹ̀kùn ilé wa, kí a ṣí gbogbo òpin, kí a jáde
sí ayé ìjìyà yìí, kí a wá ọ̀nà láti ṣe kíni, láti fún ìdáhùn, láti ṣe ìdáhùn, láti jẹ́ ìdáhùn sí ìdojúkọ àti ìjìyà àwọn ọmọ aráyé. Olúwa ẹ ràn wá lọ́wọ́ nínú gbogbo ìjìyà wa, kí a rí wípé kò sí ohun tí ó bá yín ní òjijì. Ẹ kọ́ wa láti jìyà ní ọ̀nà tí yóò fi ògo yín hàn. Ẹ kọ́ wa láti ní sùúrù. Ẹ kọ́ wa láti ní ìgbàgbọ́ nínú ìjìyà wa. Kí a rí wípé ìjìyà yìí kò ń ṣe láti bà wá nínú jẹ́, tàbí kò fi hàn, kò ń ṣe torí pé Olúwa ta wá nù, ṣùgbọ́n torí pé Olúwa gbà wá ni. Olúwa fẹ́ràn wa. Òun ló ṣe ń jẹ́ kí a rí ìjìyà àti ìdojúkọ, kí ìgbàgbọ́ wa kí ó lè bá dúró ṣinṣin nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ nínú ìjìyà ni wọ́n yíṣẹ́ padà. Ọ̀pọ̀lọpọ̀ nínú ìjìyà, torí ìjìyà wọ́n padà sẹ́yìn. Ṣùgbọ́n àwa ò kí ń ṣe àwọn tí yóò padà sẹ́yìn, ṣùgbọ́n àwọn tí yóò túbọ̀ máa tẹ̀síwájú nínú ìgbàgbọ́. Ẹ jẹ́ ó ṣe é ṣe fún wa Olúwa. Kábíyèsí, ẹ jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Kí ìgbàgbọ́ wa dúró lé ẹ̀jẹ̀ àti òdodo Jésù Kristi. Kí a má gbẹ́kẹ̀lé ohunkóhun lẹ́yìn orúkọ ńlá Jésù Kristi. Ẹ ṣé Olúwa. A ó máa yìn, a ó máa gbé yín ga, torí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín láé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè. A ṣe ìsìn èní tán. A gbàdúrà wípé ní ọ̀sẹ̀ yìí Olúwa yóò wà pẹ̀lú wa, yóò kọ́ wa láti fi ìfẹ́ hàn sí àwọn aráyé, láti jẹ́ Jésù sí àwọn aráyé. Kí ìfẹ́ Jésù, àánú Jésù, ìmọ̀ Jésù àti ìṣe Jésù kí ó lè farahàn nínú wa àti lára wa ní gbogbo ọ̀nà, àti bí a ṣe ń wònà tá ń wòye fún ìpadàbọ̀ Jésù. Come Lord Jesus, come.